onírìṣà kábíyèsí àrólé oòduà ọba Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì kábíyèsí ti sọ̀rọ̀ ó ti padà sọ̀rọ̀ lórí ọmọ Yorùbá ìyẹn ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ Òòdáyé ibi ojúmọ́ ti ń gbé mọ́ wá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fẹ́ kó ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí tí kábíyèsí tó sì ti tú àṣírí wípé bí wọ́n bá ń wá èèyàn torí ẹ̀ pé tó mọ̀ nípa iṣẹ́ ètò ààbò torí ẹ̀ sì pé dáadáa ó ní ọ̀kan pàtàkì ní ajagunfẹ̀yìntì Adéyínká Fámádéwá tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò ńlá yìí nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí kì í ṣe ìròyìn máa pé lára ìṣòro tí ó ń kojú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tó jẹ́ káwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ burúkú sí i tó sì jẹ́ kí ìjọba ẹ̀ kó máa gbójú bú ó ní ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ti àwọn Fúlàní afẹ̀míṣòfò ajínigbé tí ìjọba àpapọ̀ tí wọ́n fún lórúkọ báńdíìtì nítorí pé yàtọ̀ sí pàwọn èèyàn pa èèyàn nípakúpa tí wọ́n tún jí níṣe ni wọ́n tún jí èèyàn gbé kiri tó sì jẹ́ pé ètò tiẹ̀ tó burú jù ni wípé bí wọ́n bá jí ẹlòmíì gbé tí wọ́n gba òbítíbitì owó àti ẹ̀bùn níṣe ni wọn yóò tún pa ẹni bẹ́ẹ̀ dànù tí wọn yóò lọ ju òkú ẹ̀ dànù sígbó eléyìí ló jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa gbìyànjú oríṣiríṣi ọ̀nà láti fi òpin sí ìwà burúkú yìí ẹ̀yìn láti rẹ́yìn àwọn báńdíìtì yìí ṣùgbọ́n tó jẹ́ pé bó ṣe ń ju àdá sípè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi ń lílẹ̀ ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ìgbésẹ̀ pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó yan ajagunfẹ̀yìntì Adéyínká Fámádéwá tó yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lórí ètò ààbò ètò ń pè ní Security Adviser on Homeland èyí tó jẹ́ pé lábẹ́ ìní ọ̀pọ̀ àwọn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ìní yóò wá bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí ń gbèrò ní kiri pé Tinubu ó fẹ́ fi Adéyínká Fámádéwá fẹ́ fi rọ́pò ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser Malami Ribadu ni ṣùgbọ́n èyí tí iléeṣẹ́ ààrẹ ti ní kò sóòótọ́ níbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nítorí pé Tinubu ń wá ọmọ Yorùbá tí ó lè fọkàn tán ló jẹ́ kó yan Adéyínká Fámádéwá tí ó lo 30 ọdún ó lé nínú iṣẹ́ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ó ń fi àtẹ̀jáde síta láti sọ̀rọ̀ lórí Adéyínká Fámádéwá onírìṣà nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Moses Ọláfárè ó jẹ́ kó di mímọ̀ wípé inú òun dùn sí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yan ajagunfẹ̀yìntì Adéyínká Fámádéwá olójúlówó ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni àti pé iṣẹ́ ó kún ní ọpọlọ nínú iṣẹ́ ológun àti pé yóò ran Tinubu àti orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ bẹ́ẹ̀ ló ní ipò tó dì mú gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ní ọ́fíìsì olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà láàrin ọdún 2015 sọdún 2021 ó ní ìrírí tó ti ní yìí yóò ràn án lọ́wọ́ gidigidi láti ran Tinubu àti ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tí kábíyèsí kí Adéyínká Fámádéwá kú oríire o ó ní kó lọ mú orílẹ̀-èdè Nàìjíríà kó lọ mú àyípadà bá ó ní kó sì jẹ́ ọmọ rere àti aṣojú rere fún ìlú Ilé-Ifẹ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀.